àfa Yasin níbi jòkó ọlọ́run wọn pọ́n lé àlùbáríkà rẹ̀ ọmọ pọ̀ sí àwọn bàbá ń kọ́ lé ṣe dáadáa lára àwọn ìyá wa ọlọ́run ní dààmú rẹ̀ àdúrà rẹ̀ ọmọ gbà ọ̀tọ́dún mẹ́ta ẹkú gbìyànjú. anakola náà mo fẹ́ gbà kẹ́lá lọ́wọ́ yín ni lóòótọ́ èyí lè kọ́ wa ní tẹ̀sí kọ́ wa lọ́la palára tiwa yìí. Inshallah. ìròyìn tí ń gbọ́ níbi tí mo wà lọ́hùn kì í ṣe ìròyìn tó dùn mọ́ mi nípa fáwọn ìṣúrù rárá. dídí tí mo wá dé lánàá báyìí ìjì wa kàn mí pé ọlọ́run lọ́wọ́ yín ti pẹ́ ẹ ti dì í ṣùgbọ́n mo wá wò pé mo ní burúkú lè fẹ́ kó pàdé ànàkùnrin náà ẹ dákun mo fẹ́ bá bẹ̀bẹ̀ ní ẹ dákun mo fẹ́ bá bẹ̀bẹ̀ ní. àfa Yasin àfa Mọ̀súrù sọmọ lálùbáríkà kò sọmọ gidi lára àfa Mọ̀súrù gbogbo bí ẹ ṣe ń di àfa Mọ̀súrù ní tú kí gbèsè ayé rẹ̀ ó lè dá ọwọ́ fẹ́ bà mí lórúkọ jẹ́ orúkọ tí èmi tí àwọn bàbá tèmi ọba jẹ́ Mọ̀súrù fẹ́ bà mí lórúkọ jẹ́ òun lọ́jọ́ wà lẹ́rìí òkú ó ti tọ́sẹ̀ mẹ́ta tó ti wà lórí òkú. láwọn fún alẹ́ ìwọlá òye àṣàlù náà ọ̀sẹ̀ mélòó. ọ̀sẹ̀ mẹ́ta. anakola náà. ẹ kápá rẹ̀ ní tẹ́ ẹ ṣe ìkẹ́ dáadáa ni àmẹ́dá ẹ má ṣàfihàn mi anakola ẹ má ṣàfihàn mi. ọ̀dà wọ́n lè sọmọ bẹ́ẹ̀ tọmọ àlùbáríkà ni ọ́ ọmọ àdùnnú ni ọ́ nígbà tó sílé tó lọ sí Kútọ́ lọ́dọ̀ àwọn òbí rẹ lọ́hùn. lọ́dọ̀ àwọn lẹ́sẹ̀ pàṣẹ. ó dùn mí àmọ́ tó mo gbà fọ́lọ́hún pẹ́tọ̀ níta kọ́wọ́ náà kọ́ ọ̀nà ọmọ fi lè jẹ́ èèyàn lọ́hùn ọlọ́hun sì ní dààmú rẹ ọ̀dà mo gbọ́. alhamdulilayi. nítorí wọ́n túlẹ̀. inú mi dùn. wọ́n túlẹ̀. bó ti wọ́n rí àwọn afá jami àti àfá. àfá làwó. àti àfá musin. musin Allahu Akbar láti ìgbà tí a ti sọdún tá a sọdún bàbá sọdún àwọn àfá musin àti àfá làwó àwọn lọ sọdún. wọ́n wọ̀ láti darí dé. ti darí dé látọ̀dọ̀ wọn. àwọn àfá làwó àti àfá musin náà wọ́n lọ lé ọdún wọn ti darí dé àfá Jamiu Allahu Akbar àfá Yasin a lọ ṣe wá sí nílùú kan tí wọ́n ń pè ní Ọlọ́jẹ́ ńgbà délùú yìí Ọlọ́run pọ́n wa lé mbẹ̀. Allahu Akbar Allahu Akbar Ọlọ́run pọ́n wa lé mbẹ̀. alhamdulilayi. Ọlọ́run pọ́n Nábì lé ó sì pọ́n Kùránì lé lára wa. sallallahu alaihi wasallam. ńgbà délùú yìí a bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ Ọlọ́run fún wọn wọ́n wá rí wa gbọ́ inú wọn wá dùn ńgbà tí àfáà Jamiu ti ń já náà sí. Allahu Akbar. bàbá olówó kan ní ìlú náà ọwọ́ ni ó wù ú kí àfáà Jamiu kọ́ máa kọ́ àwọn ọmọ àwọn ní kéwú. alhamdulilayi alhamdulilayi ọ ti wá wà mẹ́ta yìí. àfáà Musin bí wọ́n ṣe gbà àfáà Jamiu nu ní bá ń kọ́ àwọn ọmọ wọn ń kéwú. Allahu Akbar. bí òkìkí rẹ ti tún kàn bá mi nu pé ó ti fọ́ra àwọn ọmọ ti fẹ́ẹ̀ ké Kùránì parí. wọ́n ń wínú tí ń ké lérí ọ̀rọ̀ àfáà Mọ̀súrù pé kóun náà farabalẹ̀ tóun náà bá farabalẹ̀ tó nímọ̀ òun náà padà wá dé ní pàtàkì láwùjọ táyọ̀ máa ṣàdúrà fún. ìbọn ọ̀fẹ́nu mi iṣẹ́ pẹ̀ fáfá. anakola ẹ má fẹ́ ṣe pé fún ọlọ́wọ́ ọba yóò wá yí padà ọlọ́wọ́ yí padà pẹ̀lú bẹ́ẹ̀ mi kẹsì wá dé ọ̀rọ̀ tí bá bá àfa Mọ̀súrù sọ mọ̀kẹ́ yóò gbọ́ pẹ̀lú bẹ́ẹ̀ ìṣá pẹ̀lú bẹ́ẹ̀ ṣe yọ̀ǹda rẹ̀ fún mi o yí bá a sọ̀rọ̀. wọ́n sọ ma bẹ́ẹ̀ lọ́dọ̀ mi. Mọ̀súrù èyí tó bá yàrá rẹ̀ dé mo dé táyé dé báyìí ọ̀rọ̀ rẹ̀ ni ń gbọ́ kí tó wá dọ́dọ̀ àwọn afá kan tó wá fẹjọ́ rẹ̀ sùn mí lọ́pọ̀lọpọ̀ lè tọ́kọ̀ ní o tó ṣe kà tán ṣé wà lè tó ń wù yọ wá ń ṣe jàgídíjàgà ìwọ àfá sọ́yẹ̀ ká mọ bọ́ mẹ́ ẹ bá wà rí abọ́ ilé kéwù ni ìlú bí tá a lọ bá ṣe dé ìwọ náà wọ́n bá ṣe dé sàdúnrí sàdúnwó wọ́n bó ti rí ìwọ náà wá dé tán dé sẹ́kẹ́sẹ́kẹ́ ọgọ́dọ̀ mọ́ sọ pé sínú ọlọ́jẹ́ fáwọn ilé kéwù. ẹ o bàbá Yasin àbá kan fẹjọ́ mi sún ilé rírọ́ ni ba èmi ọmọ ní máa yé fìtìnà tí àwọn àfá wa yé fìtìnà tí wọn kí sì dààmú wọn tí wọn bá ṣe tí mo fẹ́ fún mi mọ́ sí wà wọn. tó gbogbo ọ̀rọ̀ tó sọ jàgbàjàgbà lẹ́nu o kí ni tó fẹ́ tó sọ pé ọmọ fìtìnà tí a fa. kí ni tẹ́ ń bá mọ̀ pé èèyàn yẹ̀yẹ́ làwọn àfá wa ni mi máa ṣe kí ni. ẹ dákẹ́ máa halẹ̀ mọ́ mi èmi máa mọ̀ pé èèyàn yẹ̀yẹ́ ni wọ́n ni èèyàn ní àlìkọ́sì mi ìjọba jálàbí ẹ bá fanu. àwọn èèyàn jọ àbá àti wọn mọ kankan àníwò wọn fún wa láti rí owó tí ẹ̀yin ọ̀fẹ́ lo èmi ọ̀fẹ́ ẹ̀yin ọ̀fẹ́ lówó ni. àṣírí owó náà wa. kí wọ́n á ní wa kílẹ̀ òkè gbogbo wa lè.
kí wàá ní mú àti rọrọ wọn. kí wàá ní wa ẹ ò gbé lásán mo wá lè kéwù wàá ni. ní sùúrù dókítà bá fẹ́ gbà kẹ̀kẹ́ tí bí yẹn ṣe ń gbà pẹ̀lú jàgídíjàgan nù. àwọn bá àwọn ọmọ ti jákujàku ní. máa wò pàfà wa wàásù ọ̀kan kí o nǹkan burúkú ń bẹ lọ́wọ́ wọn o. mo ní tó bá wà mo ní tó bá ní nǹkan burúkú ọ̀rẹ́ ìgbẹ́ mọ̀ bá wọn sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ mo sọ fún mi tó bá ti sọ fún mi kó yí padà ìyá bọ̀ bá wọn sọ̀rọ̀. àwọn àìsèlè yìí fún mi èmi náà fi wọn lẹ àwọn ọba ṣe fún mi. wọ́n sáfẹ́ ní ẹ̀ balẹ̀ gbírí fúnlẹ̀ yìí tó wù ú kọ̀ dáa ìyá bọ̀ bá wọn sọ̀rọ̀ sáfẹ́ ní ẹ̀ balẹ̀ ìyá bọ̀ gbà wọ́n lọ. ìfẹ́ yìí lẹ dùn yìí bómi hàn túlẹ̀ náà bá mu bẹ́ẹ̀ lọ lù wọn gbájú ẹ̀ lọ́dọ̀ tó ń bọ̀ bá wọn sọ̀rọ̀ ìwọ lè rí ibú. àfa lórí ibú wọn máa ṣe wọn lè ẹ jẹ́ wọn gbọ́dọ̀ bẹ́ẹ̀ lóye máa jẹ́ tẹ̀lé yín. Oyin kí ni tó ń ṣe báyìí mo máa sí nǹkan tó lè létí kò kéde sọ fún mi nígbà tó bá fìlò tó fi ṣe rẹ léṣe ń sìn tó máa yẹ bá díẹ̀ báwo ló ṣe fẹ́ tó kí ẹ rẹ̀ ó mọ̀ pé tí èmi bá wà òun lè dẹ̀dá máa ń rí pé mo fẹ́ jẹ́ kínní mo fẹ́ digbá mo fẹ́ dà o má fìlò ló ṣe rẹ léṣe ọ̀rẹ́ mi ọmọ mọ̀ rí bó ṣe ń ròyìn ẹ̀ ọmọ kò ṣe é fipá wá àfi kò ṣe sùúrù jọ ọ̀rẹ́ kan. Ìsọ̀nà mo sọ̀rọ̀ báyìí ìwọ náà how many years ni kí màá ti kọ́ níta ti máa ní àwọn awọ ọmọ wa tó bá yá nísìn ìgbà orí ọkùnrin omi á ṣe mí náà. ìwọ má wàá rò mọ́ ló débẹ̀ tó bá ní kó o lórí ẹ̀ wá kó o bọ̀rọ̀ àdìgbò tó bá ti rí pé o fẹ́ rò pé ọkùnrin máa ṣe mí okay fine ọkùnrin máa ṣe mí tó bá dé àti kó má sí láyé mọ́ ṣé kò ní ṣe mí ni ó yìí máa ṣe náà yẹn gbogbo ọ̀rọ̀ yẹn ibi kan ló forí jọ àfi kó ní sùn yìí amúdẹ̀mọ́ pẹ́ dáadáa kò ń ṣe ní kébékébé kò ń ṣe ẹ̀dá tó máa ṣe léyìí tó máa ṣe yẹn tó máa ṣe bí kò ń ṣe òun náà mọ̀ fún ẹ láti ṣe gbogbo ló máa ṣe ọmọ òun fúnra ẹ ò lè ṣe ọmọ tó bá ṣe wọ́n méjì ó bá tó sí nǹkan jọ rẹ̀. àwọn ẹbí ọkọ mi wọ́n ti fún mi problem. wọ́n tèkè easy náà ni mi ò fẹ́ fún condition kò wà jọ wo ibi tí wàá ti mọ̀ pé ọlọ́run lè ṣó tá a bá tẹra mọ́ àdúrà dáadáa tá a gbàdúrà mo bìlí pé onípẹ́ kò ní jẹ́ mi tí ìyẹn náà bá dé mọ́ á fún kan kejì á gbàgbọ́ mi lọ. wo èjì yẹn gangan mo fẹ́ èjì yẹn gangan mo fẹ́ ṣebí kí n ti finú lóyún kí n dẹ̀ bímọ ní ìgbà òní ká lọ. àwọn ṣáà mi fẹ́ kó rọ́ọ̀ṣì tó ń ṣe igbó tá a bá débi tàbí a lè má rí olóòtú bọ̀rọ̀ wọ̀ take it easy my darling. afáyà sí àlùbáríkà ni wọ́n máa ń pọ̀ sí fi wèrè rẹ̀ ńlẹ̀ kí sì máa ń ṣe lọ ọ̀rọ̀ rẹ̀ ò ní dẹrú inṣàlá ẹ jókòó ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó bá mi sọ mo wá rò ó lọ tún mo rò ó lò sí ọ̀rọ̀ ńlá ni náà wá wo pé ní bí àwọn àgbàlagbà wọ́n ní tọ́mọdé bá tó lọ́kọ́ a máa ń fún lọ́kọ́ ni torí tàlùbáríkà tiẹ̀ tó bá yẹ pé nítorí lóun fẹ́ nu láì lọ àyíká ní kàlí wà lọ́dọ̀ àwọn àbá lọ́dọ̀ àwọn ẹni ọlọ́run léyìí tí ń jẹ́ tààràtà jogún bá tó bá yẹ pé ìhun ló bá lóun fẹ́ àgbáríkọ láàrin bí mo ṣe sọ́lẹ̀ kan sí wọ́n yọ̀ǹda rẹ̀ fún alhamdulilayi wọ́n yọ̀ǹda rẹ̀ fún kódà tí wọ́n yọ̀ǹda rẹ̀ tán pátápátá tí fún wọn náà kọ́ máa lè lò láàyè rẹ̀ náà táyè rẹ̀ ó tún máa àyè wọn ó tún máa gbòòrò sí. àdúrà tí mo fẹ́ fún yín àbá mọ̀súrù fẹ́ farabalẹ̀ gbọ́ àdúrà yìí iṣẹ́ tí mo fẹ́ yọ̀ǹda lónìí níjọ́ tá a gbà lọ́dọ̀ àwọn àgbàlagbà àwọn bàbá wa olóhùn oyin ọlọ́mọsábà wa fọ̀run kẹ́wọn àmín níjọ́ tí wọ́n ń fún aládùúgbò náà tá a jòkó wájú wọn báyìí gbogbo àwa tá a ṣaṣẹ́ náà lọ́dún náà lọ́hùn wàlá ọ̀rọ̀ wa dayọ̀ wájú ọlọ́run alhamdulilayi iṣẹ́ wọn wá fún yín mo ti fẹ́ fi tọkàntọkàn fún yín ọ̀rọ̀ tí yín náà dayọ̀ wájú ọlọ́run àmín àlùbáríkà yóò sì tún máa pọ̀ sí. àmín àbá. àkọ́kọ́ ń bẹ̀ ni pé
ìtọ́ lẹ́tọ̀ọ́ ẹ wá ìtọ́ mọ́ ẹ sì ṣàlùwàlá pẹ̀lú omi tó mọ́ bí mo ṣe kọ́ yín náà ni ẹ wá sàlá ilá ilá La ilaha illallah. 70,000 70,000. fún 165 days lẹ́fìsà 165 days. lẹ́fìsà lábìsà tẹ bá wá ṣàyún tán tẹ bá fẹ́ jẹ́ kó kẹnu kí gbígbàdúrà náà wá jòkó tán kí mọ́lẹ̀ ọlọ́wọ́ kọ́ tàn sára yín gbò ẹ wá ṣàyà Latif ẹ wá ṣà 129,000 fún 129 days lẹ́fìsà kútúbà rẹ̀ gángan ẹ máa ṣàyà sí 150 múlíkù 150 wákíà 150 òun gangan ní kútúbà rẹ̀ ẹ bá ti sá níta ń béèrè wọn gbogbo níta bá béèrè wọn jọ Ọlọ́run fi lè yín lọ́wọ́ inshallah Àmín. bá bàbá ṣe fún wa a sì sá ọ̀rọ̀ wọn sì dayọ̀ ọ̀rọ̀ wọn lọ́jọ́ rẹ̀ wọn máa dayọ̀ báyìí. Ọlọ́run ò ní kẹ́yìn sí yín. àmín. ní tẹ́ ẹ fún wa yìí èmi gan fúnra mi yìí tí ì ní lọ́wọ́ pẹ̀lú bí mo ṣe já lọ bí mo ṣe jábọ̀ tí mo ti rí eléyìí òòrè kóòrè ńláńlá ni bàbá ṣe wá. ẹ dákẹ́ gbẹ́lẹ́ lẹ́rí ibú sọ́hún dé òun lẹ́rí ibú fún bàbá ṣe yín dákun lọ́wọ́ ni ẹ̀ sí gègé wá akílẹ̀ lè lò dàdú kọ́ sí mi náà nínú ẹ̀ gbọ́dọ̀ yẹn mọ̀ wá sí ya kí 199 kí 199 ẹ̀yìn ní kẹ́lẹ́ tẹ́ ẹ sọ pé bùkátà yín bí ánimọ̀ lẹ́ ń wọ́n sọ kan láyé lọ́kàn wọ́n sórí máa gbọ́ ẹ tóní kéne èmi ni wọ́n tún ti ẹ mọ̀sùrù àbálà ẹgbẹ́ náà ní àná ànàkùnlá ẹ̀ fílẹ̀ ní ẹ̀họ́dù rẹ̀ fílẹ̀ sórí ìtọ́ ọ̀rọ̀ àwọn lẹ́yìn ọ̀nà parun ní lẹ́kàlílẹ̀ bàbá fún wa yìí kó jẹ́ ká sí ọ̀dọ́ kó tún lè jòkó sàdúrà kí ló wá fẹ́ sẹ́yìn ayé rẹ̀ ẹ́ kí ló fẹ́ sẹ́yìn ayé rẹ̀. wa ti bẹ́ẹ̀ ilẹ̀ kọ́ wa kéwu ṣé kò yẹ ẹ̀yin náà mọ́ ni. ẹlẹ́rìí ayáàtún bí la mọ̀lẹ́ ayáàtún sí ìlàtún kàlámù bí la jàre kàlámù dọ̀yọ̀. ẹjọ́ mọ̀ túlẹ̀ ara yín. wá ọ̀fẹ́ dáa fún yín eléyìí bú àbá. àyàkùnlá àbá Yásí ọmọ yìí ti lò ó ebi mo sọ fún ọ èmi ní kàlá àwọn òmùdọ̀ ìyàwó. tẹ́bí ti tẹ ni mo wò má lá nígbà tí mo dé mọ́lẹ̀ tó sun orí okùn fún àárín ọ̀sẹ̀ mẹ́ta ó sì dé ó ní yọ̀ǹda rẹ̀ mo sì yọ̀ǹda sí ọ̀nà àríwèrè tó ṣe báyìí. àlùkùnlá. etí nìkan ni ọ̀bá mi rí gbogbo à ń fún okùn à ń fún láwà ní mọ́mi lọ́rùn kò sí etí mọ̀ sún kò sí rí. èmi gba yín létí sọ́mọ́nu. àmọ̀ sí àwa làwọn tí kàlá ń bò lọ́yọ̀. ìjọba bóòní láyé wa àwọn ọkọ ọjà yìí. sórí ọ̀kan náà àwọn tí wọ́n ṣiṣẹ́ mi rè tíjọ́ rè ló bá mi ṣiṣẹ́ náà kìkìkì náà ló rà fún mi. mo ti wá kọ̀ndẹ́mù àwọn ẹbí yẹn bó ṣe wá bá mi fún lọ́jà gidi mo ti mú abí náà ní yìí ṣàlàyé fún kó lè wá kó padà wá ìjọba nu. ẹ̀rọ sà àjọ máa wá o nígbà tí mo débí mo bá igi gidi igi ààyè wà ń bí igi gidi mo wà ń bí ṣẹ́rí kàn ń ṣe ẹ̀bí èmi náà ẹni tí mo gbéṣẹ́ fún òun ló kó gígí wá fún mi àmọ́ gbà mo wọ irú ta mọ̀ ń bíbà yá igi alálùbárí talẹ̀ ń tà kò sí àrà tí wọn bá fẹ́ bí gidi àti wọn bá dé bíbà èèyàn máa bá bẹ́ẹ̀ ẹ̀rọ sàn ká tó máa lọ ẹ jọ̀ọ́ ẹ fún mi nínú nọ́mbà yín. ẹ yà fún nọ́mbà rẹ. nǹkan tí o kàfẹ́ kó yé pé gbogbo ta àmọ́ lápapọ̀ ní ìdílé lọ́wọ́ tà wọ́n ta ti pé lẹ́yìn náà bá ti tẹ̀ ju wọ́n yá wọn. mo ṣe ti rí igi gidi wà ní. wọ́n sọ fún yín pé ìyàwó ni wọ́n tà ní ọ̀dọ̀ kájú ó yẹ kó tó fún nọ́mbà ní pẹ̀lú. 0 kini 070 69 62 58 01 ìjọba onípákó. àwọn ló ti gbà wọn.